èyí ni bí tọkọtìyàwó ṣe pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ lọ́sùn. Tọkọtìyàwó kan tí wọ́n jẹ́ olùgbé ìlú Ọdẹ Òmu nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ tó wáyé lójú ọ̀nà Òṣogbo sí Gbọ̀ngán lálẹ́ ọjọ́ Friday ogúnjọ́ oṣù kẹwàá ọdún yìí. Yàtọ̀ sí àwọn méjì yìí, a gbọ́ pé èèyàn márùn-ún míì tún gbẹ̀mí mì látàrí ìjàmbá ọkọ̀ náà nígbà tí àwọn mẹ́ta fara pa. Ọ̀nà Òṣogbo la gbọ́ pé mọ́tò Nissan elérò mẹ́wàá náà tó ní nọ́mbà WWD 574AE tí ń bọ̀. Bírèkì rẹ̀ tó fẹ́ẹ̀lì látàrí eré àsápajúdé tó ń sá la gbọ́ pé ó ṣokùnfà ìjàmbá náà. Etí ọba gbọ́ pé èèyàn mẹ́wàá ló wà nínú mọ́tò ọ̀hún, àwọn méje ni wọ́n sì jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn ásídẹ́ǹtì tó ṣẹlẹ̀ ní ìlú Ògì nítòsí Ọdẹ Òmu ọ̀hún. Ẹnìkan tíjàmbá náà ṣojú ẹ̀ ṣàlàyé pé ibi ayẹyẹ kan làwọn tọkọtìyàwó náà ti ń bọ̀ nítorí aṣọ kan náà ni wọ́n jọ wọ̀. Ó ní lójú ẹsẹ̀ ni ọkọ kú, ojú ọ̀nà ọsibítù sì ni ìyàwó rẹ̀ ti dágbére fáyé. Alákòóso àjọ road safety nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Henry fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó sì rọ àwọn onímọ́tò láti dẹ́kun eré àsápajúdé. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.